alhamdulillah alhamdulillahi rabbil alamin. ọpẹ́ wa tí a dá. ọpẹ́ wa tí a wá dá yẹn. Ọlọ́run gbasáyọ̀ ọpẹ́ fún wa. ládá sàlátù wa tá a ṣe. Ọlọ́run bá nàbí gbòòrò Mákà. olúwamúládà rẹ̀ bá nà Muhammad gbòòrò Mákà àti Madina. Adápadà orí àsàlátù. adápadà sí orí àsàlátù. Ọlọ́run fi kárí ẹni. Ọlọ́run fi kárí gbogbo wa tá a ṣe. gbólóhùn la ilaha illallah tá a ṣe. Ọlọ́run wọlé agbàkóhùn nìkan lọ́lọ́run. Ọlọ́run wọlé apá àgbàkóhùn nìkan náà ni Ọlọ́run. Gbogbo tí ń jẹ́ bùkátà ìṣẹ̀mí wa. òun ní sì ń gbé àbùkátà sẹ̀mí wa. Gbogbo tí ń jẹ́ bùkátà ìṣẹ̀mí wa. gbogbo tí ń jẹ́ bùkátà sẹ̀mí wa. Ọlọ́run kọ́ máa ṣàbá wa bíyà rẹ̀. Ọlọ́run sábà wa bíyà rẹ̀. la ilaha illallah. Bàbá wa Halifa. Táwa bá wọn sọdún lọ́dún yìí. Ọlọ́run má ṣe tọdún ní láṣẹ mọ́. Ọlọ́run má sọdún yìí láṣẹ mọ́ fún wa. Ọlọ́run jẹ́ láṣẹ pẹ́. Ọlọ́run jẹ́ láṣẹ pẹ́. Kí káńsù ìmámù àgbà wá kí bàbá wa Halifa. Tí káńsù bàbá ìmámù àgbà wá kí bàbá wa Halifa. Ẹlẹ́ẹ̀kejì ẹ̀ lélẹ́yìí. Àwa ní ọdún àwẹ̀. Àwa lọ́dún àwẹ̀. Àtúnwá níléyá. Àtúnwá níléyá. Bá ti máa wá lọ́dọọdún nù. Ọlọ́run jẹ́ á wá pẹ́. Ọlọ́run jẹ́ á wá pẹ́. Ọlọ́run jẹ́ á bá wọn náà pẹ́. Ọlọ́run jẹ́ á bá wọn náà pẹ́. la ilaha illallah. Bàbá tiẹ̀ wá bíi. Bàbá wá bíi. Bíi ọgọ́ta. Láti wá sọdún. Ẹni pé tá a wá bí ọdún ọgọ́ta. Láti wá bá wọn sọdún. Bó bá di ọgọ́ta ó lé ẹyọ kan. Bó bá di bí ọgọ́ta lé ẹyọ kan. Káwá bá lè fà wọn. Káwá bá lè fà wọn. Ọlọ́run wọn ṣẹ̀jọ́. Ọlọ́run jẹ́ orí bẹ́ẹ̀ jọ sẹ́bẹ̀. Gígùn ẹ̀mí. Àlàáfíà ara. Ọlọ́run bá fi sàrà fún wọn. la ilaha illallah. Wíwádọ̀ wọn tá a wá. Tá a sì máa wá. Kì í ṣe pé ààfin ṣojú ayé. Kì í ṣe pé ààfin ṣojú ayé. Wọ́n torí pé wọ́n ṣe iṣẹ́ wọ́n ṣe wàhálà rẹ̀ làwọn náà fi ń san wọ́n lẹ́san rẹ̀. Torí pé akókọjá lára ọ̀pọ̀lọpọ̀ ilé. Ká tó dédé tá a yá bẹ̀. Ọlọ́run kò má ṣàbọ̀ àdúró tì. Ọlọ́run bá dúró tì yín. A sọ pé Ọlọ́run má ṣe èyí lọ́dún kan tó kù. Bàbá wa Halifa. Ẹ ó ṣe tẹ ò fi dágbére fáyé. Ọlọ́run má ṣe yí lọ́dún kan tó kù. Tẹ ó ṣe tẹ ò fi dágbére fáyé. Ọlọ́run má sọdún yìí lọ́dún kan tó kù. Tẹ ó ṣe tẹ ò. Rárá balẹ̀ ọ̀kọ́rọ̀. Gbọ́ bí mo ṣe wí. Anakallah. Ọlọ́run má ṣe yí lọ́dún kan tó kù. Tẹ ó ṣe tẹ ò fi dágbére fáyé. Ọlọ́run má ṣe yí lọ́dún kan tó kù. Tẹ ó ṣe tẹ ò fi dágbére fáyé. Ọlọ́run má sọdún yìí. Ọlọ́run má ṣe yí lọ́dún kan tó kù. Tẹ ó ṣe tẹ ò fi dágbére fáyé. Ádìbò síbẹ̀ ni. Tẹ ó ṣe tẹ ò fi dágbére fáyé. Ṣé wá jẹun nìkan ni? Lọ́dún kan tó kù. Ọlọ́run má ṣe yí lọ́dún kan tó kù. Tẹ ó ṣe tẹ ò fi dágbére fáyé. Ọlọ́run má ṣe lè láṣẹ mọ́. Ọlọ́run má ṣe lè láṣẹ mọ́. Ọlọ́run má ṣe jẹ́ aláṣẹ pẹ́. Ọlọ́run jẹ́ aláṣẹ pẹ́. la ilaha illallah. Àwa kí ọ̀nàrẹ́bù wa. Wọlé kanlẹ̀. Dídé wọn sáàrin wa. Ó múnú wa dùn pọ̀. Torí pé tá a bá wo dáadáa táwọn náà ń ṣe. Àwọn náà lẹ́tọ̀ọ́ sí ká lọ kí wọ́n lé. Sílé. Bẹ́ẹ̀ni, nínú àwọn tá a sì dákọ wọn. Ní orí kétégbé yídì gbogbogbò. Tí kétégbé kan ò tóbi tó ńlẹ̀ yìí. Kódà kò sí kétégbé ìlú míì tó jù lọ. Àfi tí wọ́n bá jọ jẹ́gbẹ́. Àwa dákọ àwọn èèyàn kan bẹ̀. Tá a fi kí wọn kú ọdún. Àwọn èèyàn pọ̀. Kí ló dé tá a fi rántí ó kọ Wọlé kanlẹ̀. Láìsí pa àkọọ́lẹ̀. A kàn ń sọ. Àsìrántí ó kọ yín. Ó túmọ̀ sí pé lẹ́mìí wa. Ẹni àyè ń bẹ.
so ayé tẹ́ ẹ sì ní bẹ́ẹ̀ ayé tẹ́ ní bẹ́ẹ̀ ẹ ṣe wàhálà ni ẹ ṣe wàhálà ni so pẹ̀lú ògùn Ọlọ́run ìtẹ́ ń fẹ́ Ọlọ́run bá yín fẹ́ Ọlọ́run bá fẹ́ fún yín Ọlọ́run bá yín fẹ́ Olúwa bá yín fẹ́ mọ̀ bóyá tí mo fẹ́ sọ yìí àwọn bóyá táwọn fẹ́ sọ yìí bóyá mo sọ fáàlì fàrí bóyá àwọn sọ fáàlì fàrí mọ̀ mo lọ ṣe program kọlọmọ sí alẹ́ ní àbùkù lẹ́kọ̀ọ́ àwọn lọ sí program kan lẹ́kọ̀ọ́ àbùkù tó kàn ilẹ̀ sú àwa lọ́jì sí kí ló kọ hòtẹ́ẹ̀lì níwájú Aláàfin Ọ̀yọ́ lórí hòtẹ́ẹ̀lì kìí sí kéke bàbá Aláàfin kọlọ́fà àbùkù kan o ọkọ rẹ̀ wọ́n dáhùn hòtẹ́ẹ̀lì àwọn olówó kan àbọ̀sọ pé ó sì àwọn aláìjẹ́ nǹkan kan wá lọ́ọ̀jì bẹ́ẹ̀ àwọn aláìjẹ́ nǹkan kan wá lọ́ọ̀jì síbẹ̀ a wà ní reception yẹn àwọn reception yẹn a fẹ́ wọnú ilé wọlé kalẹ̀ ṣe dé nìyẹn wọlé kalẹ̀ ṣe dé nìyẹn wọ́n ṣe wá lé wọ́n ṣe dé bàbá imam tí ó sí kò sí nǹkan kan à ń kọjá lọ nílẹ̀ ṣú à ń kọjá lọ nílẹ̀ ṣú a ní a máa fi òwúwọ̀ Ògbómọ̀ṣọ́ Àbíníká tí ò bá ṣe ibi tó wà tó bá jẹ́ pé wọ́n láwọn náà lọ bí kan àwọn náà fi sùn bí tó jẹ́ kí àwa méjèèjì ká ṣùgbọ́n pàdé síbẹ̀síbẹ̀ àwọn méjèèjì ọ̀pá nípa tó sọ pé lọ́jọ́ náà bàbá wa Aláàfin bàbá yìí Ọlọ́run dá wọn lẹ́nu gbogbo owó táwa tó yẹ ká ó ná ti dá aṣáájú owó tó yẹ káwọn ná káfí gba òtẹ́ẹ̀lì káwọn fi gbọ́ bẹ́ẹ̀ káfí jẹun káwọn fi jẹun òní ní ìsìn gbogbo tí mo ń gbanu tí ọmọ sọ pé káwọn fi gbogbo sí mọ́tò ìwádìí lọ́wọ́ ìwádìí àkíyè kò sì sọ wájú owó táwọn ti ná láì tẹ́lẹ̀ àwọn bá dá padà lọ́pọ̀ làwọn bá dá padà ń lọ́pọ̀ ẹ̀ ibi tá a ti mú ọwọ́ owó àdọ̀bálẹ̀ táwọn ti mú owó owó wá gbogbo padà àwọn táwọn náà bẹ̀bẹ̀ jẹ́ ń parí ìwé ní táwọn náà sọ lẹ́yìn ìwé ní tọ́pọ̀lọpọ̀ wọn sọ lẹ́yìn àtàlẹ̀ pàdé ìwé ní ẹlòmíì alẹ́ pàdé ẹlòmíì tí ò ní ṣe bí pé orí wa tí ò ní sí bí ẹni pé òun yá lọ́jọ́ yẹn inú mi sì mi ti dùn rí wọn àwọn ti rí wọn tẹ́lẹ̀ tí wọ́n ní ẹ̀rọ balẹ̀ fún náà mọ̀ ní orí tí ìjókòó lè mi wà orí ìjókòó làwọn wà ní reception ní reception àwọn àwọn wọlé èmi rí wọn àwọn rí wọn àwọn ọ̀rẹ́ mi àwọn ọ̀rẹ́ wọ́n yìí sábà pé bẹ́ẹ̀ bá pàdé èèyàn lájò ẹ bá pàdé èèyàn lájò ẹ kọ̀ wò dáadáa ọmọlọkàn yìí lábùkù ọmọlọkàn yín lábùkù lára àwọn tó ní pẹ̀lú ẹni ẹ kí náà ni ọ̀dà yín ló ń àwọn wọ̀ ajókòó títí táwọn fúnra wọn fi rí wa títí táwọn fúnra wọn fi rí àwọn ó bá jẹ́ lómi ó bá jẹ́ lómi wọ́n ṣe bí ẹni pé òun rí a ló sì máa bá tiẹ̀ lọ wọ́n wá pọ́n wa lé wọ́n wá pọ́n alé wọ́n ṣe dáadáa wọ́n tún náwó tí èsòwò díẹ̀ olùwà bá dúró tì yín ìwádìí bó ti dọ̀bálẹ̀ ìwádìí ọdún tá à ń sè yìí ṣé ká má tọrọ ẹ̀dá àwọn kan tó ń wò lọ́wọ́ jẹ́ pé bàbá wa lánàá nígbà tá a wà ní mítìn bẹ́ẹ̀ ni bàbá yìí láì ṣe mítìn láti láti mítìn lẹ́yìn lọ́wọ́ lónìí tó bá pé àwọn lọ́ba dánwó ilé ìwò sọ́wọ́ kan lé lórí àwọn àdọ̀bálẹ̀ abẹ́ náà kan báyìí abẹ́ ra nǹkan báyìí abẹ́ ra nǹkan báyìí mo ní màá fún yín bẹ́ẹ̀ ni ẹ tún sọ kan mo tún ní màá fún yín ẹ lọ ra pẹ̀sẹ̀ sábó náà mo ní màá fún yín àìbẹ̀ ẹ̀kọ́ lánàá yẹn náà ni wọ́n lè fi owó yẹn ránṣẹ́ sí i Allahu Akbar bàbá wọlé kan lẹ́wọ́n kan lánàá yẹn náà ni o lánàá náà ni lọ́gbẹ́yà bí àárọ̀ àná àbí nǹkan làwọn ẹ̀mẹ̀wá wọn ni wọ́n dọ́dọ̀ mi ní ọdọ́dọ̀ àwọn tó wá gbé wá wọ́n sì gbé wá ọ̀dànù ọ̀dànù bọ́ọ̀sì wọ́n wá ń ṣe bí ẹni tó wó ń bẹ́ àwọn sì bí ẹni pé ó ń bọ ẹ lọ bẹ̀rẹ̀ nǹkan báyìí ìgbà pé ọba kan bẹ nílẹ̀ Yorùbá tó di Aláàfin lọ́jọ́ bá ti pé Aláàfin ẹ mọ̀ wọ̀rí bàbá yìí náà ti gbọmọ sọ fáwọn gbà ó ní àwọn bàbá ìmọ̀ owó ìtì pọ̀jù tó tó lọ bàbá kájà ní tọ́ba ní ìtumọ̀ ní tó fún Aláàfin àgbẹ̀lá pé ọ̀sọ̀ Yorùbá ló kù ó ní tó tọ́ba ní jẹ́ pé ọgbà Yorùbá ló ń sọ ó ní tó gbà tú ò lè pe Aláàfin àgbẹ̀rẹ̀ yìí àṣẹṣẹ̀ rání tọ́ba pé kèsì Yorùbá ló ń sọ ìlú lè bá padà tó sí Yorùbá tí ó gbà ọgbẹ́ lásán tọ́ba pé Aláàfin tó ní àìmújáde fọkọrọ ìgbà Aláàfin lẹ̀ yìí Allahu Akbar tábà ti sọ nípa ìwání empire ẹlòmíì láǹfààní kó ṣe ìwé empire Abẹ́òkúta empire gbọ́ pé Ìjẹ̀ṣà empire ọlọ́wọ́lá bẹ́ẹ̀ Ọlọ́run ìjọba bàjẹ́ fún ọlọ́run ìjọba jẹ́ fún mi yẹn ẹni mọ̀ bá àwọn ọmọọṣẹ́ yín jíṣẹ́ ẹni bàbá àwọn ọmọ sẹ́yìn jíṣẹ́ ní ìgbà Abẹ́òkúta wàhálà ìlú ó wúra díẹ̀ kó ń kálukú ọmọ yìí ọmọ ló wúra ní sọ ìwádìí àtàwọn àwọn obìnrin bíi mélòó olùgbà kan pé báyìí ó wúra Aláàfin Ọlọ́run ní jẹ́ ẹ máa padà sí ọlọ́run jẹ́ máa padà sí ẹ sì ní jábọ́ ẹ sì ní jábọ́ àti ikú oríire kò tí gómìnà tó ṣẹ̀ṣẹ̀ fi yín sí akínyìn kú oríire ẹ láti sọ ní bẹ́ẹ̀ ẹ láti yọrí ń bẹ́ẹ̀ ẹ ní jábọ́ ẹ ní jábọ́ èyí tó wá jù bẹ́ẹ̀ tí lọ ní jù bẹ́ẹ̀ lọ Ọlọ́run bá mi sára ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú kan tí wọ́n kàn kàn tó jẹ́ ń fẹ́ gangan gbogbo olóṣèlú ayé ni wọ́n máa ń látàrí ní pé èrò àwọn tí ọkàn wọ́n máa ń lérò ọkàn ọdún òṣèlú bá ń bọ̀ ọdún òṣèlú bá ń bọ̀ 2027 Ọlọ́run yóò gbé ọdún ayọ̀ ṣùgbọ́n ọlọ́run lọ́wọ́ yóò jẹ́ ọdún ayọ̀ fún àwọn tí wọ́n ń jọba wọn sí wọn ń gbé láti wá ọlọ́run jẹ́ gbé sunkún padà iná àtẹ̀yìnà tó kó fòrò bọ́pọ̀lọpọ̀ yín pé
ṣé máa kí ni ti dé báyìí pẹ̀lú bí wọ́n ṣe ń ṣe ní ìṣẹ̀ṣẹ̀ wọn ní fẹ́ràn mọ́ gbogbo alápapọ̀ tá a wà láàyè ṣọwọ́ bá lè fà sọdún àtàwọn tá a ti dé àtàwọn tó ti lọ àtàwọn tó ń bọ̀ ọlọ́run jẹ́ àsọdún ayọ̀ ọlọ́run sọdún yìí láti mọ̀ fún wa àdìdé ń bí sí alọ́ kí àwọn míì títí tó sí ọlọ́run kọ́ máṣá ìfisọ́ ẹ̀ṣọ́ ọlọ́run ti sọ rẹ̀ sọ wa ọlọ́run jẹ́ adarí láyọ̀ èmi náà sọ fún lónìí lókè àgbẹ̀dẹ ipò lágbára àwọn èèyàn sọdún ẹ̀wọ̀n bá sọdún ẹ̀yin tẹ́ wà lé ẹ̀ máa sọdún nígbà tí ilé ọba bí sùn balẹ̀ ọbẹ̀ sùn àwa náà darí délé ọlọ́run kọ́ máṣá ọlọ́run tó ti wà rabbil izzati wa ma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.